àgbárí inú látọwọ́ Kọ́lá Òní orí kẹta náà la bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀. ọ̀gẹ̀gẹ́ igi àgànlà bí Láìsí ṣe gbọ́ kẹ̀mú ìbọn èrò tó kọ́kọ́ sọ sí nínú ni pé òun ti jẹ́ ìpè Ọlọ́run òun ẹ̀túbò mọ́lẹ̀ ó wá rí i pé òun wà láyé òun wà láàyè òun kàn sì kọjá àyè òun lásán ni ẹni tí mọ́tò gbá kọ́ ni yóò mú nọ́mbà pé òun gbọ́ òórùn ẹ̀tù yìí fi hàn pé òun kàn lè má wà dáadáa ni ẹni tí yóò ròyìn ogun ò ní kú ikú èyí ti yẹ̀ ná nígbà bo lórí burúkú ọkàn mọ́ ti sọ olúwa rẹ̀ kó ti mọ́ ṣe olúwa rẹ̀ léṣe kó mọ́ ti sọ olúwa rẹ̀ di abirùn kó mọ́ sòǹda láàbò ara ó gbórí sókè díẹ̀ ó sì rí bàbá ọlọ́dẹ tọkàn rí mọ́lẹ̀ tó ń tún ìbọn rẹ̀ kì Láìsí dìde wùyàn ọ̀wù bàbá ẹ fẹ́ pa mí ni èmi ìsọlẹ bàbá ti kìbọn tán ó dàwọ́ ní ọmọ ẹ sọ̀rọ̀ èmi rò pé olóńdò ni ọ́ ni oníṣẹ́ mo fẹ́ pa ọ́ ni atamọ́tàsílẹ̀ mi ní bá fẹ́ pa ọ́ n ò ní kẹnu ìbọn òkè oníwọ̀ ìsọlẹ ó sì wá ń sá pamọ́ nígbà tí mò ń bi ọ́ léèrè ọ̀rọ̀ àti pé ibo ló ti rí ẹrù ẹ̀gbẹ́ rẹ̀ ń bàbá àrìní mi ń lẹ̀ yìí ọmọ àwòlé mi mo sì tọ́jú òmùdé báyìí ọ̀pẹ mi ìsọlẹ o nǹkan ní nǹkan òwú èmi rí o wọn ò fi rú ẹ̀kọ́ èmi o bẹ́ẹ̀ bá kàn pa mí a jẹ́ pé ẹ kàn pa mí láì nídìí ni lóòótọ́ orí yeye ní mògùn tàìsẹ̀ ló pọ̀ béèyàn bá rìn nírìn rọ́ wọn ò ní pa á mọ́ béèyàn bá ṣàgbàdo mọ́dì kò ní da láwàdà díẹ̀ àìgbélé ẹni ká fọrùn rọ́ ó tiẹ̀ dáa ńbọ̀lẹ́ wá ti ráwọn ẹrù wọ̀nyí o bàbá sì ń béèrè ibi tádélébọ̀ ti gbóyún wá a ní mo ṣẹ̀ṣẹ̀ ń tàjò bọ̀ ni mo wá lè máa bọ̀ lọ́wọ́ fìfo bí o ńbò ló ti wá gan-an ta lẹyẹ tó sọ ọ́ ńbò lọ ń lọ ìwọ ni ọdẹ òmu ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé wò ó jẹ́jẹ́ ní mú ní parọ́ ọ̀nà fún òní gbòǹgbò ráhùn tó ń sọ bí ọmọ kú lọ́wọ́ adé tí yóò gbé mi lé o èmi nìkan ò sì tẹ́jọ́ rẹ̀ dá ọ̀fun wò ó ìwòrìwò òun abádìjọ wò gígún ní gún àdáṣe ní òun mọ̀ bàbá Ọlọ́run gbọ́ bàbá ò fetí sí ti Láìsí mọ́ ó kì í fèrè bọ́nú wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n kíkankíkan láìpẹ́ àwọn ọdẹ ìgboro ya dé kílódé bàbá ṣàlàyé ọ̀rọ̀ bíṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí jíròrò lórí ọ̀rọ̀ Láìsí wọ́n ń kún wọ́n ń sá wọ́n ń sọ̀rọ̀ wàtàwàtà ẹjẹ́ àyànjú yẹyẹ ó lè ní ìgárá ọlọ́sà bàráwù bá ń sá bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ẹjẹ́ àtètè o jáfara léwu odò Akínyẹlé ni ká sọ wèrè sí ká sì tètè bí mo ṣe wíhun o gbóná gboru làájọpọ̀lọ́ òótọ́ ọ̀rọ̀ ni náà lájọbẹ̀ kíkan ṣùgbọ́n Akínyẹlé jìnnà o níyànyà inú èsùn ọ̀lẹ́yọ̀ ńkọ́ àgbàlagbà kan nínú wọn ló bá wọn dá sí tó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àìfìwà ń wára dẹsẹ̀ ijó ẹni ọba fìwà ń wára mórógùn yóò dá kòkó lu ẹ má jẹ́ ká ṣe tí yóò bu wá lọ́wọ́ tí yóò tún fọn wá níkun o kábíyèsí wa ní ẹ̀rín tá a bá mú kábí ibi tó ń lọ bá a bá wá sí débẹ̀ táwọn onítọ̀ ńláwọn ọ̀mọ́ káfàlẹ́ ọlọ́pàá lọ́wọ́ èmi ò lórúnkún ẹjọ́ o ẹnìkan dáhùn ó ní ọ̀rọ̀ olúfilẹ̀ wa ń gbọ́ ọgbọ́n ìwé nìkan ni bàbá ní ọgbọ́n oríṣi patinú rẹ kábíyèsí ọmọ pé ọ̀rọ̀ àwọn ará bíi ọ̀gbójúbọ̀rọ̀ ntọ́mọ̀jọrin la fi gírin ẹjẹ́ àṣẹ wèrè ní sùtá Láìsí kọ̀gbọ́ kankan kò níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ̀ sí ṣòkòtò yẹ̀rìyẹ̀rì kíá pajápajá ti mú un lọ́wọ́ àtẹsẹ̀ gbogbo ara rẹ̀ ti kúrìrì ẹ̀ńtọ́ kọ́kọ́ dábàá pé kí wọ́n yẹjú Láìsí dá ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn lóhùn ó jèrè ọjà rẹ̀ bàbá olúọdẹ tí wàá ń sọ pé kìnìkan gan kò mọ̀ pé èso orí tó ń gan là ń bò ń wẹ̀ dànù ọba tó jẹ tí ìlú tòrò ó lórúkọ èyí tó jẹ tí ìlú rójú ó lórúkọ bí wọ́n bá ní lásìkò olóde Ògúnṣakin ní gbọ̀ngàn dìlú olè àgúnlá àgúntètè kò gbọ́n mi kò rá mi kò mú mi lómi bàbá ọdẹ iléèwé lọ́sọ̀rọ̀ tó yanjú gbogbo ẹ̀ ó ní ẹ wò ó ọ̀rọ̀ olóde ni ká tẹ̀lé o bọ́ bá délẹ̀ tán
yóò kángun sẹ́nìkan jẹ nìkan lọ o. wọ́n ní ikú tó dá yìí lẹ̀ ní jẹ́dá. ẹ̀yin náà rántí ọ̀rọ̀ dé là ń wá àdúnfà. ṣe é mọ̀ pé ó bígì ọba dùbí. olóde làgbà gbogbo wa ntọ́ bá sì wí labẹ́gẹ́ o. tó bá tiẹ̀ wá jẹ́ pé abí pé bo ní ń lọ. ta ló ń wá tó wá ń sọ kábàkábà tí ò rí ibìkan tọ́ka sí. tàbí tó sọ pé ibìkan ni tá a débẹ̀ tí wọ́n láwọn ò mọ̀ rí. alimawulẹ̀ sòpò àfàálẹ́ ọlọ́pàá lọ́wọ́ mọ̀. a jẹ́ pé ọ̀rọ̀ ló sọra rẹ̀. ọ̀rọ̀ wẹ́lẹ́rìí mọ́ ọ̀rọ̀ sì pariwo. gbogbo àwọn yòókù gbà sí lẹ́nu bó tiẹ̀ jẹ́ pé kì í sòun lọ̀gá wọn. ọmọ sọ o kò mọ́ sọ o òun ló pè wọ́n. bẹ́lẹ́sẹ̀ tí ń rìn mọ́ jó bí ọmọ jó jù bẹ́ẹ̀ lọ. bàbá ẹ̀ ló sápò nílùú. ẹlẹ́nu rírì ló làmù ìyá ẹ̀. ẹjọ́ ò ní ṣẹjọ́ ẹni ká má mà á dá. ní gbogbo àwọn ọdẹ ṣe ń wọ́ bọ̀ lọ́dọ̀ Láìsí lórí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ bí aago. gbogbo wọn taná sí i. ọ̀kan nínú àwọn alátakò Láìsí ló ṣe abẹnugan. ǹlẹ́ o gbọ́ ń bolo tí ń bọ̀ ọdẹ òmùnì. ọmọ boniọ Ìwó Láìsí ń dà kánmọ́kánmọ́. iṣẹ́ kí ló ń ṣe o. mo ẹsẹ̀ jáde ìwé 6 ni bó ṣe tó gìlọ̀tọ̀ yìí. kí ló wá ń wá ńlẹ̀ yìí o. Láìsí ọ̀sẹ̀ nu kọ́kọ́. ọmọ torí ẹ̀ pé bíi talájọ Sómólú kò fi kan pé méjì. ọ̀rẹ́ mi kan ni mo wá. ńgbà tí sùkúù ta wà ìwà bá wa gbá bọ́ọ̀lù níwò láti mọ́ra. ni mo wá ní kí n wá kí o. ni mo bá wálé wọn tì bó ṣe júwe tó. mo wá ní kí n wá wò ní sùkúù wọn yìí. àfi bí mo ṣe bá àwọn èèyàn pé ti mọ ní tí wọ́n ń wo sinimá. nbí tèmi náà ti ń bá wọn wò ni mo gbàgbé sùn lọ sí. rírí tí n ó rí bàbá ọdẹ jí mi lẹ́ẹ̀kan irọ́ ló ń pa. ó lè ní ọ́. ní lórúkọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún Ṣẹ́gun ni Ṣẹ́gun Ògúnrẹ̀mí. ń bọ́ lọ́sọ pé òun gbé ọba dá. ọ̀kan nínú àwọn ọdẹ òru náà ní òótọ́ lọmọ yìí sọ o. ẹgbẹ́ ilé wa gan lọmọ tó ń wí yìí ń gbé. bàbá ẹ fẹ́ lù pa lórí ọ̀rọ̀ sinimá tó ẹ̀sẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tán yìí. ẹ̀já amúdébẹ̀ náà o. ẹ̀yin gan ọmọ Ògúnrẹ̀mí ni. ṣébó ni bàbá dé là ń wá tá a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tán nísìnyí. ẹ̀já amúdébẹ̀ o. kọ́mọ̀dé pèsè lọ́dẹ gbọ̀ngàn dójú sọ o. pèsè la dójú lé. gbogbo wọn wọ́ rẹ̀ òdì ọba dá. wọ́n fa Láìsí sáàrin. Láìsí ń rò ó pé tó òun ti ṣètò ìyókù wà lọ́wọ́ Ọlọ́run ọba. nbí tọ́rọ̀ dé dúró báyìí ìlẹ̀kẹ̀ mọ́jà sílé mọ́jà sóde ibì kan ló gbọ́dọ̀ já sí. méjì náà ni kí wọ́n pa òun tàbí kí wọ́n dá òun sí. àwọn èèyàn gbàdúrà pé ń táwọn ọ̀jẹ̀ làwọn ń wá kiri. Olódùmarè má jẹ́ kí àwọn pàdé tí yóò jẹ àwọn. tó ń ṣe wá fẹ́ já sí i o ọba ọ̀gá ògo. tó ńgọ́ kẹrù lábá lọ sógun. òun nìkẹta ń bá ní. apá ọ̀tún ni ẹ yà sí. ká tún yà lápá òsì ń bẹ̀ òun. ká gba títì tuntun dé ọba dá. kò ní sísì. sòsẹ́ni kò ní yíyà. wọ́n ń wọ́ lọ. gbogbo ìlú dá páropáro. òun ò sì fọkàn sí pé wọ́n lè tún máa sòpò àwọn àfihàn kókò kiri báyìí o. tóun ti ń rò pé kóun wá sọ̀rọ̀ tán. kẹ́nìkan nínú wọn mò ń relé ni ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ o. bó bá jẹ́ pé Ìwó ni tàbí ní Láyọ̀lẹ̀ gan làwọn kan ti ń dúnkokò mọ́ òun báyìí. òun kàn sá mọ́ wọn lọ́wọ́ ni àwọn kẹ̀. ṣùgbọ́n nílùú ńbo la mọ̀ tá a ságbà ńbo là á sá lọ. yàtọ̀ sí èyí wọ́n ní ọjọ́ gàté kọjọ́ gàté. wọ́n fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtégàté. wọ́n pè ọ́ lólè ọ̀ǹgbọ́n mẹ́ran jó. wọ́n ní wọ́n pè ọ́ lólè oníwọ̀ kì í solè. ǹjẹ́ nìṣó níbi tá a ti ṣèwádìí káfírídìí òdodo ọ̀rọ̀ gbámú òfèrègé. ọkùnrin abẹnugan ti bí ni yóò tiẹ̀ kọ́kọ́ yin olúwa rẹ̀ níbọn. ẹni afẹ́sùn jẹ tẹ́lẹ̀ tó tún lọ́ọ́ fi popara tó wá lọ́ọ́ dúró sójú gbóná. sakasaka tí Láìsí ń wọ́ bẹ̀rẹ̀ sí ní lára. gbogbo ara ń ro. ṣebí nígbà tí wọ́n lọ gbé Jésù pa. Síméónì ará ibì kan ràn án lọ́wọ́. ó ràn án lẹ́rù. ó bá gbé àgbélébù rẹ̀ díẹ̀ pé kí ìyá méje ọmọ jẹ òkú ògbẹ́. Síméónì ará bó tiẹ̀ ní o. ará Kírénì Sírénì Síríà. Mr. Débíyì sì ṣàlàyé fúnnífúnní nígbà náà o. Mr. Débíyì tí kọ́ àwọn ní ẹ̀kọ́ Bíbélì. ibẹ̀ là ń wò lọ́ọ̀kan o. láàrin ìṣẹ́jú kan sí méjì. òun gbọ́dọ̀ mọ̀ bí kókó ni bí yíyẹ ni.
bẹ́ẹ̀ èèyàn mutí rèé kò jẹ́ dábàá sísá lọ báyìí èwo tí ẹ ní. Bíbélì ní ìwọ kì yóò kú ikú kíkú kan bí ó ṣe yíyè kóun ó ṣe ọkàn ọkùnrin. nílé pẹ̀tẹ́ẹ̀sì kan báyìí tí wọ́n rẹ́ ṣùgbọ́n tí wọn ò kùn lọ́dà. ní bàbá ọdẹ nanu sí igi ìyeyè méjì ni wọ́n gbìn síwájú ilé ọ̀hún ṣùgbọ́n wọ́n ti gé méjèèjì. kùkùté wọn nìkan ló kù níbẹ̀ bóyá gbòǹgbò wọn ń wo ilẹ̀ ilé ni tàbí ẹ̀ka wọn ń nawọ́ wọlé. ó sì lè jẹ́ pé ewé wọn rẹ̀ sílẹ̀ wọ́n sì ń dá pàǹtí sílẹ̀ ọlọ́run lóye ṣùgbọ́n wọ́n ti gé wọn. má foko mi dá ọ̀nà ẹ̀ẹ̀kan lásòfin rẹ̀. ilá kan ò gbọ́dọ̀ ga ju olóko lọ kò gbọ́dọ̀ ga ju onírè. ilẹ̀kùn àbáwọlé ilé ọ̀hún ẹ̀gbẹ́ méjèèjì ló wà. ṣọ́ọ̀bù méjì tó ní ló kọjú sí títì gan-an. wọ́n kan ilé náà lára láìsí rántí orin tí bàbá rẹ̀ máa ń kọ nígbà tó sì wà ní kékeré ní wò ó. ire ń bọ̀ ire owó ire ń bọ̀ ire ọlá ìwòye àmọ́dún ni wọ́n kan pẹ̀tẹ́ẹ̀sì mi. abẹnugan yí sẹ́gbẹ̀ẹ́ ó lu ilẹ̀kùn gbà ó ní Ògúnrẹ̀mí jáde o ọ̀làlejò ó tún ilẹ̀kùn lù. àwọn ọdẹ bíi mélòó kan tó sì wà lójú títì gbójú sókè wọ́n pariwo Ògúnrẹ̀mí wọ́n sì ń wo fèrèsé òkè bóyá ibẹ̀ ni bàbá onílé yóò ti yọjú. gbogbo nǹkan kọ́kọ́ dákẹ́ lọ díẹ̀ ní fèrèsé òkè bá sí lóòótọ́. bàbá Ògúnrẹ̀mí yọjú láti bẹ̀. ó pa kájà aṣọ ètùtù funfun kan báyìí ó fa láńtà kan sókè kó lè rí ìrànrí àwọn tó wà nísàlẹ̀. kíá ni láìsí ti dá a mọ̀. bàbá olóòdẹ ṣẹ́wọ́ sí i máa bọ̀ nísàlẹ̀ kó o sì mú ọmọ rẹ Ṣẹ́gun lọ́wọ́. àyà bàbá Ògúnrẹ̀mí fẹ́rẹ̀ já àjá sódì kó má lọ jẹ́ pé Ṣẹ́gun ti lọ fìdí kàtà wàhálà dé kọ́hún. ntọ́mọ̀ nìkan kì í sì mọ́ lóun nìkan ọlọ́mọ gba òun. dílà ń wá ti lọ iṣẹ́ ọwọ́ òde òru náà ni o. Olúṣẹ́gun ò gbọ́dọ̀ yẹsẹ̀ kò gbọ́dọ̀ yí bẹ́ o. wọ́n bẹ̀rẹ̀ sí pariwo Ṣẹ́gun. kò sì pẹ́ náà tí àwọn ará ìta fi ń gbọ́ ìró ẹsẹ̀ wọn bọ̀ lórí àtẹ̀gùn. ó ṣe sàá ilẹ̀kùn ojú olé sí. bàbá Ògúnrẹ̀mí àti ọmọ rẹ̀ sì bọ́ síta. ṣòkòtò péńpé kan ni Ṣẹ́gun wọ̀ kò wẹ̀wù rárá. gbogbo ara rẹ̀ rí pátípátí fún àpá kòbókò kò dàbí ẹni pé wọ́n ṣe léegun sá torí ẹsẹ̀ ara rẹ̀ ló fi ń rìn kò sì tẹ̀ kò gbun. ọ̀dọ́mọdékùnrin yìí lọ́wọ́ tẹ̀ lóru yìí ó wá ní ọ̀dọ̀ yín ló ń bọ̀ ó ní ọmọ rẹ̀ Ṣẹ́gun ló ń wá. irọ́ ni òdodo ni olè ni olè kọ́ ni mo bá ní káwọn ẹlẹgbẹ́ mi ó jẹ́ apabì káyabì dùn. Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí í jẹ́ òdodo mú. bàbá Ṣẹ́gun wò hàn ó káwọ́ lérí. lẹ́yìn bí ìṣẹ́jú kan tó ti lanú lẹ̀ ó kọjú sí ọmọ rẹ̀ ń gbọ́. etí ya ń di kò lọ̀ràn sí orí ọ̀kẹ́rẹ́ sẹ́yìn lẹ làlejò. Ṣẹ́gun yẹn ó fọwọ́ gbojú ó sì wo Láìsí níbi tó dúró sí. Láìsí fẹ́ sọ̀rọ̀ pé kó ṣàlàyé díẹ̀ ráńpẹ́ kí Ṣẹ́gun ó fi mọ bí yóò ṣe dáhùn ṣùgbọ́n abẹnugan pa á lẹ́nu mọ́ tó o bá gbin irin ó dáhùn lára rẹ. kíá lọ́fàdá kíni gán kan yọ nínú àgọ̀ ògúlùtú bọ́ omi ara rọ̀ bí ẹ̀kọ́. Láìsí mi kanlẹ̀ àjẹ́ pé ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè gbangba ti dẹkùn kedere lókù tó fẹ́ bẹ́ẹ̀ wò. Ṣẹ́gun dákẹ́ lọ fámiá òye ohun tó ń ṣẹlẹ̀ kò ṣàyè kì í kúkú ṣe mọ̀jẹ̀sín kì í sì ṣàjòjì gbọ̀ngàn. ó wo Láìsí ó tún un wò yìí ṣe pé kò dá mọ́ láti ìgbà tó ti sọ̀kalẹ̀ ló ti mọ̀ pé ẹni táwọn jọ ń sọ̀rọ̀ níbi sinimá ọ̀fẹ́ ni. ìwò pé ọwà lè jólè níbí ló ń wò ó eléyìí ọjọ́ olè lójú tó ń wo. bàbá Ṣẹ́gun kù gírí sí bíi kò gbá a lójú ṣùgbọ́n Olúọdẹ fà á padà. ìwọ náà dá bàbá rẹ lóhùn àbórun ò tí ì dà lójú ẹni. Ṣẹ́gun tún yẹ ó tún fọwọ́ gbojú ó wá súnmọ́ Láìsí ó fẹ́rẹ̀ lè kẹnu bọ̀ ọ́ lẹ́nu. bàbá rẹ̀ àti àwọn ọdẹ tanná sí Láìsí lójú. Ṣẹ́gun rẹ́rìn músẹ́ ó ní bọ̀dá tiẹ̀ ní èmi ni wọ́n ń wá. Olúọdẹ ní síkìrì náà
alihamudulilayi olúwarí ò tí ì tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀yin jàmá ẹ̀já lọ. Ògúnrẹ̀mí mú ọmọ rẹ̀ àtàlejò rẹ̀ wọlé. Ẹ kìlọ̀ fún páwa ìrìnrò ńlẹ̀ yìí o. Gbogbo àwọn ọdẹ pẹ̀yìndà wọ́n lọ. Bàbá Ṣẹ́gun ọ̀yẹ́sẹ̀ ó ń wo ọmọ ẹ̀ ó ń wo Láìsí. Ńbo ló ti kó ọ̀rẹ́ mi ni wọ́n. Àníbo òun ò nílé ni ọ̀rẹ́ mi ni wọ́n. Ṣé mo lọ́ta rẹ ni ńbo ní gbé ni mo ń bí ọ. Èmi ò mọ̀ o ní ti Gásíkíá lẹ́ẹ̀kan tí mo lọ wo mo dáràn. Bàbá Ṣẹ́gun Ògúnrẹ̀mí wo àkọ̀yìn sí àwọn ọdẹ òru lọ fírífírí lọ́nà títì tuntun. Ó ṣe é bí kó pè wọ́n padà ṣùgbọ́n nǹkan kan sọ fún pé Láìsí kì í ṣolè. Ó tán wò ó níbi tó dúró tandi sí. Ó wo sakasaka tó dì lẹ́rù. Ó wo ìdúró rẹ̀ látòkè délẹ̀. Ó wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ó tẹ láńtà sínú ọ̀kan lára àwọn ẹrù tó wà nílẹ̀. Ó kọwọ́ bọ̀ ọ́. Ó yẹ̀ ẹ́ wò fẹ́nẹ́fẹ́nẹ́. Ó bú sẹ́rìn. Eléyìí ìṣolè. Onírìn àrè kan ni. Ó rìn bòró. Ó lè jẹ́ pèsè lọ́sánlé. Ọ̀rẹ́ Ṣẹ́gun ni yóò sì jẹ́ lóòótọ́. Bọ́kẹ́rẹ́ bá fẹ́ ṣe mọ́rin àfojúbà sí. Ta ni Ṣẹ́gun ìbárí bá ṣọ̀rẹ́? Bí ó sì onírìn àrè onírìn kọ̀sọ́bẹ̀ ńlẹ̀ bíi tirẹ̀. Ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ṣẹ́gun nìṣó lókè. Ìwọ ọ̀rẹ́ ẹ̀ náà nìṣó lókè. Bọ́ bá dọ̀la ká máa sọ yòókù. Láìsí mẹ́kanlẹ̀ láti ìgbà tó ti wọ̀lú. Túpetúpe lọ́kàn rẹ̀ ń ṣe bí ẹ̀rọ lọ́gì. Ó ṣẹ̀ṣẹ̀ wá fọkàn balẹ̀ báyìí ní ọ̀yẹ̀yẹ̀. Nkú ti yẹ̀ lórí awo. Òun rí mọ́dárí kan ọ̀hún ṣe ọ̀pọ̀. Mọ́dárí kan nìkan sì kan kọ́. Àgbónádẹ̀rọ̀ náà ń bẹ níbẹ̀. Mọ́dárí sọ àgbónádẹ̀rọ̀ àfútá àfòràn ẹ̀yọ́nú àwọn àgbà àrọ́bí ẹ̀bì àwọn ayé ojú rí àwọn ìyá ìràdọ̀bọ̀ Olódùmarè. Bọ́mọdé bá dárí sọ apá pa. Bọ́mọdé bá dárí sọ̀rọ̀kò ìrókò á kó. Ọkàn jẹ́ pé àwọn àgbààgbà ló fẹ́ kóra wọn jọ pọmọdé jòjò lónìí. Láìsí rẹ́rìn sínú àbí wọn mọ̀ wípé àwọn àgbààgbà kan kì í péjọ jiyàn àná ni. Èrè nìkan ni wọ́n péjọ pa. Làṣìṣì láwàní kọ́ ó di láéláé pọ́ngbá. Àwọn àgbàlagbà kan ò ní péjọ sun ìfún òkété jẹ. Òkú ọlọ́mọ gbọ́dọ̀ sùn. Ẹ̀sọ́ kò yí ọ̀kárí láé. Mi ọba wa ilẹ̀ rí o. Òun ti gun ọ̀gẹ̀gẹ̀ yìí ná. Igi àgùnlà. Ọkàn Láìsí tún sọ kóló bí ti sọ. Igi àgùnlà. Ṣé igi àgùn yìí ni àbí igi àgùn lówó? Èyí ò wù kọ́ jẹ́. Dídùn náà lọ sanso. Apá méjèèjì lẹ́yẹlé fi kórè wálé. Igi àgùn lówó tiẹ̀ ní ọ̀gẹ̀gẹ̀ ná. Wọ́n ní ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà. Ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà. Ẹni bá gọ̀ ọ̀gẹ̀gẹ̀ igi yọlà lógùn o. Òun ti gun igi ọ̀gẹ̀gẹ̀ yìí lágùn yìí ná. Kó o sì gún lágùn lówó lókù. Ògúnrẹ̀mí bàbá Olúṣẹ́gun ti wọlé. Ìgbà tí Ṣẹ́gun náà sì retí kí bàbá rẹ̀ ó pẹ́sẹ̀ dà. Torí pé Láìsí ó pẹ́sẹ̀ dà. Torí pé ìrònú ti jẹ́ kó gbàgbé ara rẹ̀ ló bá fà á. Wọ́n wọlé. Inú òkùnkùn ní ilé wà. Òye àtùpà sakabùlà kan tó wà láàrin ọ̀dẹ̀ lọ́kàn jẹ́ kí Láìsí ọmọ rẹ̀ ibi tó ń gbẹ̀sẹ̀ sí. Fèrèfèrè lórí àwọn nǹkan tó wà nínú ilé yòókù. Ẹ máa rọra o. Ẹ mọ́wọ́ yín wá ká fi gòkè. Ẹ kó àwọn sakasaka yín lẹ̀ ń sàlẹ̀ ń bí. Àbí nǹkan tẹ́kù lè jẹ́ wà ń bẹ̀ ni àhúṣeun. Ṣẹ́gun ń tẹ́kù lè jẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n èké ló kéku ọjà nǹkan lásánlàsàn. Ọ̀jẹ̀ máa dúpẹ́ pé kó ọ̀sẹ̀ mẹ́mi légbodò. Èmi dúpẹ́ o. Mo dúpẹ́ n ò kú lá n ò kú kàn n ò kú bòbó àwòdì. N ò lọ́ọ̀lọ́ ẹja tó lọ tí ò dénú bú. N ò lọ́ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. N ò lọ àlọ́ rámirámi n ò ràjò àrímọ́bọ̀. Eku àbí ńlá kéku ọjẹ́ gbogbo ẹrù mi mọ̀nàkà yìí. Kódà kẹyẹ ọfẹ jẹ́ ń bẹ̀. Ó sì aládùn ara mi. Ikú tó fẹ́ pani tó sì ní nífẹ̀là tí ó sì tún sọ pé a ṣe tún fèlà ọ̀hún dé.
ká sinmi awuyewuye ká máa dúpẹ́ ni bọ̀dá o ẹ̀yin lẹ sì fà o bọ́dẹ gbọ̀ngàn òsì gbàgbó àfi kéèyàn ya dábò èṣù kọ́ mọ́rin rú o wọ́n burú wọ́n bòròjà wọ́n bùgèrè kódà wọ́n ti ṣe ẹ̀jẹ̀ tèmi gangan ní sùtàrí ẹ kókó mọ̀ póru ọ̀mẹ́ni ọ̀wọ̀ láìsí bá a parí ẹ̀ ó ní ló dífá fún wọ́ta nu mo gbọ́sẹ̀ mo sì ti gbà láéláé n ò tún dá sọrú ẹ̀ sọ̀rọ̀ mọ́ n ò tún dárú ẹ̀ lásà mọ́ èmi àrùn bẹ́ẹ̀ ò tún jẹ́ gbọmọ sí lọ́wọ́ mi mọ́ jákọ́ àmọ́ sì pẹ̀ ìnàró fábókè ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlé àtúmọ̀ báwọn bọ́ bá koso àbẹ́ èèyàn lè wò sànsànsàn kó dédé máa forí ọká ọmú gbàgbé ẹ̀ èyí ò ti kọjá lọ Ṣẹ́gun ní bó bá kù lẹ́yìn kó lówó ọmọ kó wa yọ kó tiẹ̀ kù lẹ́yìn a kì í gbọ́ hehe nílé àgbàlẹ̀ méjì àfìsẹ́yìn léegun fi sọ wọ́n gòkè dókè ṣé pálọ̀ ní ká sùn ni àbínú yàrá mi ọ̀dá yàrá ní mọ̀nàkàì ojúlé 6 ńlẹ̀ yìí ní èmi nìkan bàbá mi sì bí ìyàwó 4 bàbá ní o àwọn 4 ló sì há yàrá ìsàlẹ̀ mọ́wọ́ àwọn 4 ló sì há yàrá 4 ìsàlẹ̀ mọ́wọ́ ẹ̀yin ẹ wo yàrá yìí bàbá mi ní sùn bẹ́ẹ̀ àtìyàwó wọn tó rún bá kàn yàrá tèmi lọ́wọ́ lápò òsì pálọ̀ wa lákẹ̀yìn sí nígbà míì ìjà máa fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó bàbá mi yòókù àti màmá mi lórí pé àwọn ò tí ì bímọ kò sì yẹ kó jẹ́ dọ́gbandọ́gba ni oorun tí bàbá Ṣẹ́gun kígbe láti inú yàrá apá ọ̀tún ó ní Ṣẹ́gun ayóró ẹnu ẹbí tí ẹnu ọ̀tà sí ẹnu òrófó ní pòrófó ẹnu òròfò ní pòròfò òrófó gbémọ méjì onílé òun kún sọ́sọ́ adíá fún ọ̀kẹ́rẹ́ tí yóò mú lélẹ́bàá ọ̀nà wọ́n ní kọ́kẹ́rẹ́ ó ṣọ́ra torí ẹnu rẹ̀ tí ó bò Ṣẹ́gun tagìrì ó fọwọ́ bonú ó wá ní kí ni jẹ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ dáhùn ó ní kí n bọ́ lọ́sùn tí n bá tún gbọ́ fìtìn ní ẹ̀rín tẹ̀kan ó jẹ Ṣẹ́gun sinmi àròyé ó dákẹ́ àtótónu ara rẹ̀ ò tí ì sinlé ìyàtọ̀ jẹ tẹ́lẹ̀ kò sì tún wá fẹ́ jẹ àjẹkùn rẹ̀ ó fa láìsí wọ yàrá rẹ̀ lọ iná láńtà kan wà lórí tábìlì onígi kan ibùsùn onígi kan títí ìwọ̀n tí mo lówó kan àti ìrọ̀rí haúsá kan wà lórí rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ògiri Ṣẹ́gun kó àwọn aṣọ rẹ̀ rọ̀ káàkiri ọrùn èso lára lé bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ kan wà ní eegun kan àga onígi méjì wà níwájú tábìlì kékeré mìíràn ewé ẹ̀kọ àti ti mọ́ínmọ́ín kún orí ẹ̀ láìsí àti Ṣẹ́gun jọ jókòó sórí ibùsùn láìsí tún wá mí kanlẹ̀ ó fọwọ́ kanlẹ̀ ó fi bàyà ó ní Ṣẹ́gun ó ṣe mí o Ọlọ́run ò nípa náà fẹ́ o jẹ́ wá jọ jíròrò kó tó di pé bàbá ó pè mí lọ́la láti béèrè ọ̀rọ̀ sọ mọ̀ pé ọ̀rọ̀ àsọtì níjọ́mọ̀ mi gbẹ́nà igi gangan mọ́gun mi lójú òkèrè láti lọ èmi ṣe tán láti nà tán fún ọ o kí n ṣàlàyé bí Ṣú ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ara wa táfọ́jú sọ tó fi dárin ẹgbàá fà hẹ́rẹ́hẹ́rẹ́ ni lẹ́sìn ń sọ̀rọ̀ hẹ́rẹ́hẹ́rẹ́ náà sì ní Ṣẹ́gun ń dá a lóhùn Ṣẹ́gun mìírí ó ní kí ni jẹ́ bẹ́ẹ̀ láìsí wò ó ní kí n bọ́ lọ́sùn àwọn méjèèjì jọ gbé ẹ̀rín Ṣẹ́gun ní bọ̀dá sẹ́ẹ̀rí ọ̀rọ̀ bàbá ò lè tó báwọn bí a ti ṣeré la ti mú tọ̀rọ̀ kí ni afọ́júṣe tó fi dárin ẹgbàá fà kí n bọ́ níṣẹ́ kí ni rọ́dà ọ̀dà a kì í fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jẹ́ aṣọ ti bàbá náà àmọ́ wọ́n ní amókùn ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ ò wọlẹ̀ ẹkún lọ bákun wà tí ò bá sóhun tó ṣe ẹsẹ̀ kì í dédé ṣẹ̀ a kì í fi òwò pamọ́ lódò a kì í fi òwò pamọ́ lódò fún ẹni tó jẹ́ pé tá a bá kú òun ni yóò wẹni jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìdí la ti mú gígùn ń bí lẹ́bẹ̀ la ti mọ̀ ọ̀lẹ́ jẹ Ṣẹ́gun rẹ́rìn ó ní àlejò àsìdè a sì ju ebi rigidi ẹ̀sẹ̀ nù ń tiẹ̀ mọ̀ ń pa mi dín níná mọ̀ ń ṣàwẹ́wà gbogbo ara ni mo fi ń gbọ́ yín láìsí kó òrò máa wí àwo wọn lóde òfófó màrùmàrù àwo orógùn ọkà àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí borókó láti ìbẹ̀rẹ̀ ní láìsí ti bẹ̀rẹ̀ kò sì fi kan pé méjì kò figbá kan bọ̀ kan nú gbogbo àlàyé ló ṣe fún Ṣẹ́gun kò pé lọ́mọdé a kì í já kérémọdò lórí nǹkan ẹni
ìkáwọ́ rẹ̀ kókó lohun tó ń wá wà. ìkáwọ́ sì lásọ̀ kò lẹ́jọ́ nú. Láìsí parí ọ̀rọ̀ rẹ̀ báyìí, ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ fi síwájú rẹ̀ ni pé kó o bá mi sọ fún bàbá pé kí wọ́n jẹ́ kí n máa gbé ní iná. Èmi náà kì í sọ ọmọ pa òbí ọ̀sán já. Wọn ò lè kábàámọ̀ rẹ̀ bí wọ́n bá ṣoore fún mi. Wọ́n mọ oore bọ́lọ́ ń bá pè mí léèyàn lọ́jọ́ iwájú. Ṣẹ́gun kan rí mọ́lẹ̀ bí àgbò tó fẹ́ kàn fún bí ìṣẹ́jú bíi mẹ́ta. Lẹ́yìn tó gbọ́ ọ̀rọ̀ Láìsí tán, ó wá mí kanlẹ̀ nígbẹ̀yìn ó ní ẹ̀dọ̀ ni kò yí. Bàbá ò lè kọ̀ sí wa lẹ́nu. Ojú ọmọ mọ̀ pọ́n wọn gan-an. Wọ́n bẹ ìyá mi títí kọ́mọ̀sí mi lọ́mọ elétí kan. Wọ́n kọ̀, wọn ò bímọ lé mi. Bàbá mi ní màmá ń dọ́gbọ́n sí ni torí pé díẹ̀ ló kù kí wọ́n jọ́ lọ́run nípè níbi tí wọ́n ti ń bí mi. Wọn ò wà fẹ́fẹ́ mi wọn wéwu mọ́. Màmá nírọ́ ni ìdádúró làwọn ní. Ọwọ́ Ọlọ́run lọ̀rọ̀ wà. Láìsí mọ ìmí ẹ̀dùn. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bẹ́ẹ̀ ló gángan. Ṣé bí ọ̀nà tí ìyá òun gbà lọ náà nìyẹn. Àwárí màmá Ṣẹ́gun bá wí ní àbáwí kó dórógbó bí o. Àádógún àádọ́gbọ̀n ṣé bí ẹ̀mí bá wà ní. Láìsí dáhùn ó ní tí màmá rẹ̀ yé wọn. Ọlọ́run ọ̀dá dọ́gba. Bí àwọn kan bá ti ń forúnkún ọ̀tún kúnlẹ̀ ni wọ́n ń fi tòsì dìde. Àwọn mìíràn sì rèé wọn á gba bẹ̀rẹ̀ lòkè àmọ́. Èmi gan tí mo wá ń wọ̀ sùn kiri tí mo ń rìn kiri bí ìgbóná yìí, ikú lọ bọlá jẹ́. Àìsí láyé mọ̀ ìyá mi ni. Orí ìkúnlẹ̀ tèmi náà wọ́n sì gbà lọ. Ṣẹ́gun lọ́gùn tó ó súfèé láì kó tó sáré bọwọ́ bonu ńgbà tó rántí bàbá rẹ̀. Ó tún sáré rẹun rẹ̀ sílẹ̀ ó ní Ọlọ́run o ẹ sọ̀rọ̀ dé bẹ́ẹ̀. Láìsí dá lóhùn ó ní ọmọdé ni ọ́, gbogbo aṣọ káàsá lórun àti pé ọjọ́ abágùn kọ́ láàkànrún àṣẹ̀ṣẹ̀ mọ́ra ni máa bọ̀rọ̀ ti bíbọ̀. Ṣẹ́gun ní ó ga o kó lòun ó dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí o. Méjì nínú àwọn ìyàwó bàbá tó kù tí ẹ gbọ́ pa wọn ò gbọ́ pó wọn ò gbọ́ mo kò rí. Ìyá mi ní ìbàjẹ́ ọjọ́ kan wọn ní ọ̀tánlógún ọdún. Ọjọ́ kan là á bàjẹ́ ọjọ́ gbogbo lójú fi ti ní. Mọ̀mọ́ ní ìṣekúṣe wọn dídò kí wọ́n tó wọlé ọkọ. Wọ́n ní bàbá mi ò bá wọn lé. Mo rò pé ohun tí màmá ń sọ ni pé bí bàbá bá wá wọn relé ńgbà tí wọ́n wà lọ́nà wọn ì sí ńlé wọn ó ti sòsì lọ. Màmá wá ṣàlàyé pé oúnjẹ àjẹkù ni wọ́n. Kò yé mi náà o ṣùgbọ́n wọ́n ní ò lè yé mi jù báyìí lọ. Ẹ gbọ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Láìsí rẹ́rìn-ín gbogbo aṣọ kọ́là sálòrùn. Ẹ dé o ó ti di méjì o. Gbogbo nǹkan ni wọ́n náà fẹ́ mọ̀ tán pẹ̀lú ọjọ́ orí rẹ yìí ni. Díẹ̀díẹ̀ ni sọ gbọ́. A kì í kánjú túlú ọ̀rán. A kì í fọjọ́ kan bọ́ ọmọ tó rù máa bọ̀rọ̀ ti bíbọ̀. Wọ́n dá ṣe wá rí ìyáálé gbogbo wọn bímọ méjì. Màmá tèmi nìyàwó kẹta. Màmá tèmi nìyàwó kékeré pátápátá o. Àwọn méjì tí mo sọ lẹ́ẹ̀kan ni àtẹ̀lé ẹni tí mo ló bímọ méjì. Ìyáálé bímọ méjì ṣùgbọ́n méjèèjì ní òsì. Láìsí náà sófè Jésù. Ṣẹ́gun bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ bọ̀dá kọ́lọ̀ ńgọ́ mọ́ gbà wá lẹ́nu torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Ká sì mọ̀ tó rástàgà fúrò láì àfọwọ́fà ni o. Kódà ìdájọ́ Ọlọ́run ni pẹ̀lú. Ìyáálé bàbá mi tá à ń wé ó bímọ kan. Ó ti dàgbà gan ni o. Òun lẹ̀gbọ́n tèmi. Wọ́n ti tó ọmọ 30 ọdún dáadáa. Àwọn ni bàbá sì máa ń pè ní ọlọ́wọ́ ọ̀tún àwọn ńgbà tó sì wà láyé. Délà wá lórúkọ ẹni tí mò ń wé. Gbà mí ò rí wọn. Wọ́n sì fẹ́ràn mi dọ́ba. Wọ́n sì máa fún mi ní nǹkan kí wọ́n mọ̀ tó fún mi ní nǹkan kan mọ́ o. Màmá bọ̀dá Délà wá tún bí ọmọ mìíràn ní Dùnfà. Ọmọ ọ̀hún ló wá fáwọ̀ tó dá yanpanyanrin lẹ̀. Gbogbo nǹkan ló fọ́ lójú. Bẹ́ẹ̀ sì pupa ìlọ́mọkùnrin ọ̀hún pupa àìfòkù wá láàyè tó lóró rí kìlìwé bí ajó òyìnbó. Ó kù ọ̀la tí wọ́n ṣe ìkómọ rẹ̀ níyà rẹ̀ rọ́pa. Ara lẹ́sìn ibù máa sọ kí ló dé. Orí yọ̀ ń yí ni orí rẹ̀ òkùnkùn yí. Télọ̀ tó dorí kodò ọmọ tí ń ràn tiẹ̀ yé ó yé ọmọ tí ń sunkún ó sì yé ìyá rẹ̀ tó ń rẹ̀. Tó bá dàárọ̀ ń fi bàbá kan hàn yín. Bàbá Ọ̀yọ́ là á pè é. Òun làwọn Haúsá kan máa ń wá bá lálejò lọ́dọọdún. Ó bí gbàǹjà ni wọ́n wá ń rà. Wọ́n á sì máa ṣètò ìsán níṣẹ́ ẹ̀kan tí wọ́n bá wá bá wọn. Ọ̀kan nínú àwọn Haúsá ọ̀hún Àdàmú ń ló fún ẹni awí lóyún.
kó tó di pé lóyún gan lẹ́nu tí ń kun òun àti Àdàmú ṣùgbọ́n ìyáálé bàbá mi sẹ́kànlẹ̀ wọ́n ń lé sẹ́yìn náà sì mọ̀rọ̀ obìnrin bí wọ́n ká kinní mọ́ wọn lábẹ́ wọn ní sùkú àgbàdo ni ńgbà tọ́lọ̀ ń wà májá egbò mú lórí ìyàwó bàbá wa lóyún ńgbà tí bàbá ń síra lọ́wọ́ ìyá tó nírọ́ ni pé nǹkan ti dúró sóun lára kó tó dìgbà náà ṣùgbọ́n kábíyèsí ọlọ́run ẹ̀san ìṣó tí yóò bá tẹ́ni bá a fún ìdìmọ́ yọ gbẹ̀yìn yọ ńgbà tí wọ́n bí tún fúlù lẹ̀ báyìí gbogbo ọ̀rọ̀ tó ṣókùnkùn bẹ́jú ni yò àfi bí ìgbà tí Àdàmú ṣe họ̀ọ́ tọ́pọ̀ lẹ̀ bàbá ò sì tún fi ṣe já o ṣùgbọ́n àwọn ìyàwó wọn yòókù àtàwọn aládùúgbò ọ̀jì òrí mú mi wọn ọ̀jì òrí mú jọ́yọ́ yẹ̀yẹ́ ọ̀hún kọ́ yọ́yọ́ àǹfààní àdúgbò ànímọ̀sáhun kárí ilé mọ́gbọ̀pọ̀ ayamọ́là yàrá àṣàlẹ̀ tá a wà lókè rẹ̀ yìí ló ti rọmọ pa lóru kó mọ́kànlá pé kí gbogbo ohun tí ń rùn nílé ọ̀dá lẹ́sì diwọ́ mọ́rí ó ní Olódùmarè èmi aláìṣẹ̀ kí wàá ń gbọ́ ọ̀dà tí ì gbọ́ gbogbo bó ṣe ń sunkún ẹlẹ́yà tó ń sunkún ẹlẹ́sìn gọ́ọ́rí lóru ọjọ́ náà kò sẹ́ni tó yà sí o gbogbo àwọn tọrọ wọlé tí wọ́n wẹnu lẹ̀ tí wọ́n wẹnu ọkọ́ kan rọ̀ jáde padà ní kò kúkú sọ̀rọ̀ ó mà ìṣúṣẹ̀ ẹ̀kọ́ ikùn ọmọ tó wú bèǹtì ojú rẹ̀ tó yíbò àníṣe lọ́mọ lajúlẹ̀ àti ẹkún rọ́ tó mú ìfura lọ́wọ́ àti ẹkún rọ́ tí kò mú ìtara lọ́wọ́ tí ìyá ń sun wọ́n sì tún rántí pé ọjọ́ náà gan ló fọgbọ́n lé ọ̀rẹ́ rẹ̀ tí ń bá sọ lọ́jọ́jọ́ ọmọ padà sílé ọkọ rẹ̀ bọ̀dá ọ̀sẹ̀ kejì ọjọ́ tọrọ ọmọ pa lóru ọjọ́ Jímọ̀ làwọn ọdẹ òru sí ọmọ kan tó kú pa níbi tó ti ń bọ̀ láti rìn àjò ọmọ tí wọ́n sì pọ̀ ní bọ̀dàdé là ń wá tí mo sọ lẹ́ẹ̀kan láti ìgbà náà sì rèé nǹkan ò tiẹ̀ lè jọ́ sí i lára débi pé yóò bímọ láìsí tún diwọ́ mọ́rí ó ní kábíyèsí Olódùmarè ọlọ́run ẹ̀san bó ṣe kèmí nìkan ṣoṣo nù o bàbá sì fẹ́ràn mi bí ojú wọn ì jẹ́ kéèrà orin mi n ò sì béèrè nǹkan kí wọ́n fi dùn mí rí wọ́n sì wá pọ̀ bí ejò àìjẹ́ lẹ́ẹ̀kan tí wọ́n kópa ti ẹbù ọ̀báhùn Ṣẹ́gun Sọ̀jìká àwọn lè máa rò pé bọ́yá a lè kẹ́ ọ̀kan kó di méjì ni láìsí rẹ́rìn-ín àwa lè kẹ́ ọ̀kan kó di méjì lóòótọ́ bí o kò ṣeé ṣe ẹjẹ́ àforun díẹ̀ rájó kílẹ̀ òfin mọ́ bó bá dọ̀la ń ká kóṣẹ́ sí bàbá lórí ká kóṣẹ́ sí wọn lára láìsí ọ̀bá Ṣẹ́gun jiyàn wọ́n jọ fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn wọ́n lọ gbárí pa ọmọ mi nígbè kó dùn kò dínú ọlọ́mọ bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ ẹni wí àsìfẹ́ tòsì fà á mẹ́ra nífẹ̀rẹ̀ kílẹ̀ ọmọ ọjọ́ kejì ní Ògúnrẹ̀mí ti wá ń yí ọmọ rẹ̀ Ṣẹ́gun lójú ní mọ́wò kò sì tí èlò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ìyá Ṣẹ́gun àtàwọn orogún rẹ̀ yòókù náà fi dé gbogbo wọn kìlẹ̀ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ lóru àná òkúkú sẹ́yìn wọn ṣùgbọ́n wọ́n lìkì mọ́ yàrá wọn lórí wọ́n lìkì mọ́ yàrá wọn torí ọ̀rọ̀ ọkùnrin ni ọkọ wọn sì ti yọjú sáwọn ọdẹ bí ìyá bá sì ń ròde ọmọ agbélé ìyá Ṣẹ́gun tó fẹ́ fi ìtara bí amọ yọjú fẹ́rẹ̀ gba ìgbájú Ògúnrẹ̀mí láìsí náà kí gbogbo wọn tọ̀wọ̀tọ̀wọ̀ kí á lọ dá ìyá Ṣẹ́gun mọ̀ yàtọ̀ pẹ́pẹ́ fúru tiẹ̀ le ju tàwọn tó kù lọ oníkángan àkó arápá lọ́kàngùn sọ́run tẹ́nitẹ́ni àkísà ní tààtàn àwọn yòókù kàn sójú ayé ni o wọ́n mẹ́nu ayé kò lára òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ọkọ mi ìwọ náà ṣe wá hùwà tí bàbá rẹ fi nà tó bá ọmọ líle jẹ́ ń bá fi sọ̀rọ̀ wọ́ gbogbo ara bàbá ti bínú sí ju o ṣebí ìyá mi ní sọ̀rọ̀ ń bẹ̀ rẹ wọnú agolo fasilin tí mo fi orí pẹpẹ ń yàrá ń ò ti kùn láìsí tẹjú mọ́ ẹni tó dáhùn yìí dájúdájú ìyá adé là ń wá nìyí ó dàgbà díẹ̀ ju àwọn yòókù lọ sàṣàṣì sáà lójú ọ̀gá gbọ̀ngbọ̀ràn àwọ̀ rẹ̀ sì mọ́ díẹ̀ wọ́n fi sọjú kọ nǹkan sí apá òsì ó sì jóná rẹ̀ sẹ́yìn àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún ṣùkú ló dì sórí ríró ló sì ru aṣọ rẹ̀ mọ́yà bó ṣe ń sọ̀rọ̀ ló mọ́jú tákì tó ń fúnnu sún tó ń rọ́tì kẹ̀ ìwà kìí foníwà sílẹ̀ wọ́n fi sọ̀rọ̀ wọ́ Ṣẹ́gun lára òun náà ń gbẹ̀kìn òun ṣe rọ́tọ́ láìsí rẹ́rìn sínú lọ́mọ tí ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe lóru àná alánà yìí bàbá Ṣẹ́gun náà ń sọkan ọkùnrin ó ń kígbe mọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan
ẹrú ọkọ ẹni ò gbọ́dọ̀ rí òwò ẹni. ńgbà tó ń gbogbo parí ìwẹ̀ wíwẹ̀ àti pákò rírùn, Ògúnrẹ̀mí ní kí Ṣẹ́gun àti ọ̀rẹ́ rẹ̀ bá òun ní pálọ̀ kí àwọn ó forí ọ̀rọ̀ àná tì síbì kan kí wọ́n tó gbọ́njẹ àárọ̀ tán a kì í rájẹkù orò. àfi bíi dán bàbá béèrè bíi mélòó kan lọ́wọ́ Láìsí, òun náà sì dá a lóhùn, Ṣẹ́gun ò sì dáadáa, mo ṣe ń gba wájú ló ń gbẹ̀yìn. ńgbà tó yá bàbá rẹ̀ jágbe mọ́ jẹ́ àgbọ́ràn. Ṣẹ́gun, ìwọ ní o fẹ́ máa gbé bí? ṣé àwọn òbí rẹ ò ní pé mọjọ́ mọ gbé o lẹ́yìn ọ̀rẹ́ yìn láéláé forever? Ṣẹ́gun náà ló tún dáhùn, ọ̀dà tó bá yá á lọ mọ àwọn èèyàn rẹ. ọkàn Ṣẹ́gun ti fà mọ́, ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ má jẹ́ kéèyàn ò kó sí láàrin o, ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta o, ẹ lè jìlọ̀ rẹ́ gbà. adé afúnṣe oróyè ọmọ aṣáwórókó sì máa bá mi tọ́jú Ṣẹ́gun, máa bá mi tọ́ sọ́nà, n ó jọ síléèwé, ṣùgbọ́n o n ò fẹ́ wà pálapàla o, èmi sì ìṣolówó o, níbí kì í sọjọ́ gbogbo bí ọdún o, a máa ṣe fi àlẹ́ kọ̀ọ̀kan o, èmi ò sì fara mọ́ kéèyàn máa fẹ́ wọ́ o. Láìsí rẹ́rìn-ín ọ̀dọ̀ balẹ̀ ó ní ẹ ṣe sà, kò sí nǹkan tó jọ sà. bàbá Ṣẹ́gun dárin ó ní oore ni n ò ṣe n ò ní ṣèkà, mórí bá débè ìpàdé dọ̀hún o. Láìsí ní kò ní dibi sà. Ṣẹ́gun náà rẹ́rìn-ín ó hàn gbangba pé inú rẹ̀ dùn dọ́kàn, ó ní láéláé forever. bàbá Ṣẹ́gun sọ̀jìká ó ní kò tiẹ̀ séwu, ó wá bú sẹ́rìn-ín, ó mú orin mìíràn kọ. òkè ni ń wọ́n máa lọ, wọ́n máa gbọ́ bí fátiwé, òkè ni ń wọ́n máa lọ, ńgbà tí n ò sì bàjẹ́ ọmọ ẹnì kọ̀ọ̀kan, òkè ni ń wọ́n máa lọ. ìyá Ṣẹ́gun kó àwo ọlọ́mọrí méjì wọlé àti ṣíbí ìmọ̀kan mẹ́ta. báyìí ńlá parí orí kẹta nínú àparí inú látọwọ́ Kọ́lá Òní. pẹ̀lú ògo Ọlọ́run orí kẹrin náà láti tẹ̀ síwájú láìpẹ́. àkọlé tí ń bẹ ń bẹ ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tẹ̀sí ń gbádùn rẹ̀ ẹ bá wa subscribe sórí channel yìí. kò náà ń lówó, kò náà ń ní dátà, kò sì náà ń ní nǹkan kan, ìtọ́kàn náà ní kẹ́ kílíkì lórí bọ́tìn subscribe, yóò gba aago kan wá lẹ́gbẹ̀ẹ́, kẹ́ kílíkì lórí aago ọ̀hún ló bá tán. kò jù bẹ́ẹ̀ náà lọ. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, èdè àti àṣà Yorùbá ó yẹ kó jẹ èmi àtẹ̀yin lógún. ẹ jẹ́ ká ṣùgbà ẹ̀, ẹ jẹ́ ká jí dìde padà torí òní kọ́, torí ènìyàn la àwọn ọmọ wa ni. orò tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn, irú orò bẹ́ẹ̀ ò ní pẹ́ parun. èdè àti àṣà Yorùbá wuyì púpọ̀ ju tó yẹ kó wọlẹ̀ wọmi tàbí parun lọ. Ọlọ́run ràn wá ṣe. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257. bóyá ẹ sì fẹ́ polówó ọjà lórí àwọn ètò mi lọ́lọ́kan ọ̀jọ̀kan, tàbí ó wù yín ẹ fẹ́ kún wa lọ́wọ́ pẹ̀lú àwọn ètò wa, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà +1 937 969 0257 +1 937 969 0257. pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára àtòrí ọ̀fẹ́ Ọlọ́run, tá a bá ti parí àparí inú, apá kejì àjàlólẹ́rù ńlá máa kọ́kọ́ kà ká tó ka ìwé míì, ìyún àgbàlagbà kan látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. kọ́lọ̀ǹgọ́ dẹlẹ̀ fẹ́yàn re, ikú ò ní pa wá, àìsàn ní ṣe wá lọ́jọ́, àtèmi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra. èdè àtàṣà Yorùbá ò ní parun ní àọ̀dọ̀ tèmi, àjò wa ṣe o.